Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. Ajẹ́pà ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Ṣé rí ọ̀rọ̀ mi lè mú ọgbọ́n wá bọ̀ tẹ́ bá ti rí ẹ̀yin brọ́dà mi sísítà mi àbúrò mi ọmọ tẹ́ wà lórí bíi ẹ ṣí àkíní sí WhatsApp yín kó kan gbogbo wọn lára. Mo fẹ́ pass message sí èèyàn méjì àti àwọn olórí wa. Lẹ́yìn tí bá pass message yẹn kí tó pass message yẹn sáwọn èèyàn méjì mo kọ́kọ́ fẹ́ bọ́ sọ́dọ̀ ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí Sunday Adéyẹmọ àti ààrẹ Gani Adams, then lórí olóyè Adéyẹmọ Ìgbòho àti ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá. Ẹ rí i pé bó ṣe pín orúkọ tó kọ́kọ́ ń jẹ́ kí gbogbo wọn tó dolóyè nìyẹn. Ààrẹ Almaroof lórúkọ tèmi, Ìdómògùn ni mi Akínlàjà, ipò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ, ipò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tè gbáya lọ́wọ́ aláya, ọmọládé ńládé ńládé aláàfin òládé adé aládìkún la gbà fáláàfin, oríkì àwọn bàbá ńlá bàbá wa ni àwọn ọmọ aládìkún amọ̀ra wa. Bẹ́ẹ̀ ni àwọn òde ń ṣe ọmọ àlè. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú olóyè Sunday Igboho help condition. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú ààrẹ Gani Adams help condition lẹ́yìn. Wọ́n ń gbé wa lọ́mọ pa, wọ́n ń pàyàwó wa, wọ́n ń rí ọyàn, wọ́n ń rí ẹpọ̀n, wọ́n ń jù sẹ́nu. Ṣebí ìtẹ́yìn rí ni tẹ́yìn bá rí fídíò táwa rí ń bì, gbogbo ẹ̀yin tẹ́ ń tì torí pé kẹ́ lè rí viewers yẹn ní máa bú ààrẹ Gani Adams, dẹ̀ ní máa bú olóyè Sunday Igboho. Ẹ tí wàá fẹ́ sọ di fashion Ṣeun àti Gani Adams láyé ìgbà yẹn. Gbogbo oníkálukú alamọ̀bi tó ń jà sí, mo fi Ọlọ́run búra mi ní support ẹnì kankan bíi eléyìí. Bọ̀ máa fa ẹ̀yin bàbá mi méjèèjì létí. Tó bá wá wù yín kẹ́ ẹ gbọ́ nǹkan tí mo sọ, tó bá wù yín kẹ́ ẹ má gba nǹkan tí mo sọ, bọ̀ tó bá dọjọ́ iwájú àwọn ọmọ Yorùbá ní ààrẹ Almaroof sọ̀rọ̀ yìí, ẹ wá fẹ́ kàn sọ wá di ọ̀tá ara wa. Ẹ̀yin ọmọ Yorùbá gangan fúnra yín tó yẹ kẹ́ ẹ dìde kẹ́ni káwọn bàbá yìí rẹ́pọ̀. Mo rí bọ̀bọ̀ kan ó ń gbé Gani Adams ṣépè, mo rí kan ó ń gbé Sunday Igboho ṣépè. Ẹjọ́ dúró Ọlọ́run, báwo la yìí fẹ́ sẹ́tù kínní? Ẹ rí pé ẹ ti ń ṣi èrè gbogbo ẹ̀yin tẹ́ ń bú wọ̀nyí. Ẹ rí pé kò sí ọpọlọ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ. Àwọn kan ń sìn ẹ̀ ń gbé olóyè Igboho sórí láìfù yín, ẹ̀ ń ṣe wí aráàsì ẹ̀ fẹ́ràn di mánà yìí dénú. Ẹlòmíì inú yín tó bá ní kẹ́ mú dé bus stop Àkẹsàn, ní tí ìjì ó jáde ní òkè àfin tẹ́ máa fi yí lọ́rùn. The same thing apply to Ààrẹ Ọ̀nà Kakanfò. What is wrong with us? Ìgbà mélòó la fẹ́ fi ṣe eléyìí dà? Ní tó wà ńlẹ̀ yìí ò ń sọ̀rọ̀ ọjà rárá. Ibi tí àwọn ọmọ Yorùbá ń bi tá a ponú sí nìyẹn. Ìjà kọ́ la lè fi sẹ́tù kínní. Ìjà kọ́ ọ̀rọ̀ ẹnu lásán ni. Mo sọ nínú fídíò tí mo ṣe kọjá. Mo nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ èmi ni mo parí ìjà láàrin wọn. Wọ́n dẹ̀ gbà fún mi. Bẹ́ẹ̀ mi ò tiẹ̀ nípò kankan. Táwọn olóyè pa àwọn náà nípò nílẹ̀ Yorùbá láwọn méjèèjì tí gbogbo ayé dẹ̀ mọ̀ wọ́n bọ̀ tá a kéré nú ayé. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi ì lè pe ààrẹ kí n bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi ì lè pe Sunday kí n bá sọ̀rọ̀. Bọ̀tọ̀ àwọn ọ̀rọ̀ méjèèjì yìí sì kàn lọ gbọ́ lórí nẹ́ẹ̀tì kan pìkẹ́ fúnra wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe yìí ṣe bí bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ fẹ́ràn Sunday ṣe bẹ́ẹ̀ náà lẹ fà lé DSS lọ́wọ́. Mi ì fẹ́ máa dákọ yín. Gbogbo yín tẹ́jọ ṣe tẹ́ ṣe ọ̀rẹ́ èké tẹ́ ṣe my brother ẹ̀gbọ́n mi ni ẹ̀dẹ̀ ń ba yí ẹ̀jẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pa Gani Adams náà tẹ́ ń sọ ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni fashion kan ni kíní kan ni a mọ̀ yín. A mọ ipa tí olóyè Igboho ti kó nílẹ̀ Yorùbá. Ìwọ̀nba ipa tí Gani Adams náà ti kó àwọn adáwò ò bá mọ púpọ̀, àwọn tó mọ̀ jù wá lọ wà. Ẹ wá fẹ́ sọ di fashion, ẹ fẹ́ sọ̀rọ̀ Sunday Igboho àti ààrẹ Gani Adams, ẹ fẹ́ sọ di PDP, ẹ fẹ́ wá sọ di top of the tent, top of kíní máa ń pè náà, tẹ fẹ́ máa mú láti fi ṣe kíní, láti fi máa tákù kẹ́ lè máa rí owó. Èyí tẹ́ ẹ bá dúró tó bá pẹ́ ẹ̀ dúró lórí pé kí olóyè Sunday Igboho àti ààrẹ Gani Adams kí wọ́n parí ìjà ẹ̀ kan ṣe ẹyọ kan tó jẹ́ pé ìjà lẹ́ ń wá. Mo rí bọ̀bọ̀ kan ó ń ṣe bí ẹni tí wárápá mú ló bọ́ ta mí morúkọ ẹ o. Àní ìdí ẹ̀. Ẹ̀yin obìnrin tẹ́ ń bú Gani, ẹ̀yin ọkùnrin tẹ́ ń bú Sunday Igboho,
gbogbo yín ẹ̀ ní ẹ̀tọ́ láti ṣe lè níta nísìn ní ìrẹ́pọ̀ ìṣẹ̀kẹ̀ pè bí èèyàn kan fi kọ́mẹ̀ntì kan lẹ́mẹ̀ brọ́dà mi àmọ̀dẹ̀dì gbàgbé orúkọ Ọlọ́run níjó bàjẹ́ fún ẹ kí wọ́n pe ìpàdé àwọn lọ́balọ́ba kí àwọn bàbá yìí sọ ṣé bọ́ ṣe ń pa á lọ́mọ yìí olóyè tó wà lórí ipò léni tó jẹ́ number 1 citizen ọmọ Yorùbá ni ẹjọ́ torí Ọlọ́run kábíyèsí kú bàbá yèyé Ọọ̀nífẹ̀ Aláké Àwùjalẹ̀ Olúwo Èkémọ̀wé ọ̀fọ̀ Èkìtì kíní kan ọ̀fìn lára onígbà ọ̀fìn gbà kan eléko ọ̀fìn kó níbo lẹ wà ṣé tẹ bá hold meeting kí àwọn méjèèjì kan papọ̀ kan lọ jà níbi tẹ́ ń ba bọ̀ ń sìn tí ààrẹ Gani Adams bá rí opportunity láti ṣe ṣùtá fún Sunday Igboho ó máa ṣe pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yìí tí Sunday Igboho gan náà bá ní opportunity láti ṣe ìkà fún ààrẹ Gani ó máa ṣe ọkàn tèmi lèmi sọ o mi ò mọ̀kan wọn o ìjà kọ́ la fẹ́ fi settle kinní yìí nígbà tẹ́ bá ní kí àwọn méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ kí ọ̀rọ̀ máa di ìjà kó máa di wàhálà ẹjọ́ tó lọ báwo la fẹ́ get off kinní báwo la ṣe fẹ́ get off ẹ̀ bíkọ́ mo rò mi ríro mi ò fẹ́ sọ̀rọ̀ torí pé mo fẹ́ kí live tí mo ṣe káwọn èèyàn kọ́kọ́ gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa adapt gan ẹlòmíì máa wò pé tí irú àwa yìí mo ti máa ń sọ pé tí irú àwa yìí bá ṣe ṣó àwọn ò ṣe ṣó pa fẹ́ rówó wọ́n ti mú èmi tilẹ̀ tipẹ́tipẹ́ ṣe ṣó pé we want money but ẹ má dàárín àwọn people irú náà ẹjọ́ torí Ọlọ́run fọ́ Ọlọ́run bẹ̀yìn náà wọ́n ń pa àwọn ọmọdé ọ̀la wọ́n sì ń gbéyàn mo ti sọ fún yín ẹ jẹ́ n warn yín ẹni tó bá ṣí aṣọ sókè tó bá fi ìbọn hàn yín ní kọ́nà tẹ́ ẹ̀ bá pariwo tó bá gbé yín yẹn lọ nìyẹn ẹ jẹ́ kán pa yín bẹ́ẹ̀ ẹni tó máa ṣùtì láàrin èrò tó máa escape mo kàn ń já yín sí àwọn nǹkan kan ni gbogbo àwọn tó ń gbé yẹn mo sọ ẹnìkan náà tí wọ́n máa ní kí ọlọ́kadà máa gbé yín tọ́lọ́kadà wa ti gbé yín á máa sọ pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tó wà nínú mọ́tò tó wà ń bẹ̀ yẹn ni brother mi let me tell you tó bá fi aláwọn kan sun ẹ mọ́ di mọ́tò wọ́n máa fi AK-47 wọ́n máa fi lead ẹ̀wọ̀n mọ́tò tó bẹ́ẹ̀ kò rí street kò ní lọ but the only way tá a lè ṣe ni pé tí wọ́n bá ti fìbọn hàn yín ẹ má jẹ́ kán jí yín gbé nínú àdúgbò yín mọ́ gbogbo tó fi ń gbìyàn ni pé kán gbébọn ńlá ó lójú ẹni tó ń wọlé lọ ká mọ́ information ilẹ̀ ń taṣẹ́ ara wa ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lẹ̀ ń taṣẹ́ ẹ̀ ń taṣẹ́ fọ̀tún ẹ̀ ń taṣẹ́ fòsì ẹ̀ ń taṣẹ́ fún wájú ẹ̀ ń taṣẹ́ fẹ́yìn ẹ̀ wá taṣẹ́ gbogbo àwọn ọmọ yín tán wọ́n wá ń gbé àwọn ọmọ wa wọ́n gbé wọn pa bandit tún ṣe give away àwọn ọmọ Yorùbá àwọn náà tún ṣe kíni wọ́n send account síbẹ̀ ọmọ Fúlàní kan sọ̀rọ̀ yìí ti tàná tí mo ṣòyìn ọ̀tọ̀ ọmọ Fúlàní kan náà tún sọ̀rọ̀ ó ti sọ Yorùbá dáadáa onídàá bá mú Sunday Igboho àwọn máa pa ní under comment ẹ̀ mo comment sí pé ó ní cruise máa pa ẹlòmíì torí tó bá mú ẹ̀ gbòòrò wọ́n máa ṣe para wọ́n máa nù wọ́n máa kún ẹ lápá ni kò tó mọ̀ pé èèyàn ń ṣe cruise ló ń sọ pé tẹ bá mú ẹ máa pa táwọn àwọn mẹ́ta yòókù sọ pé a máa fi bàtà náà pa ni ó dẹ̀ ló ń ṣe cruise ẹ̀yọ́ ọmọ Yorùbá èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní nǹkan míì tí mo lè fún wa ju pé ẹ jẹ́ kí ìjà settle láàrin àwọn people ẹ stop láti máa àtáàkì olóyè ẹ stop láti máa àtáàkì Gani Adams èmi ò lè pè wọ́n mọ́ o bọ̀ kó ní kálukú máa ju shade síra wọn èmi lálágbára èmi ní kinní kan wọ́n ti ẹ̀ lọ wò tán wọ́n láàrẹ Gani Adams oníkálukú mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ fi Sunday Igboho lẹ̀ let him do nǹkan tí Ọlọ́run bá ní kó ṣe fílẹ̀ ẹ fi ààrẹ Gani lẹ̀ tó bá lòun ò lè ṣe ẹ jẹ́ ká fèsì ẹni tó lè ṣe kí ni yóò tí ì tó ìjà òun ò lè ṣe nìyẹn ẹ jẹ́ ká fèsì ẹni tó lè ṣe ó lè wú anybody kó ní mò ń gbìjà mi ò gbìjà anybody o kò sẹ́ni tó ń bọ́ mi nínú wọn o kò dẹ̀ sẹ́ni tó lè bọ́ mi ẹnu kọ́ èpè kọ́ ẹnu bọ̀lì kọ́ ẹ má dájà lẹ̀ láàrin àwọn ọ̀gá méjì ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán ṣàyè wọn leave them alone kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ṣẹ́yìn gangan ẹ̀yin lẹ fẹ́ sọ kó tó máa ṣe ni ẹ wá bọ̀ tẹ̀ ẹ̀ ń bú wọn ẹ̀ ń bú lágbájá ẹ̀ ń bú tàmọ̀dùn èmi ò ní bá yẹn sínú ẹ̀ support pé I should support somebody èmi ò ní bá yẹn sínú ẹ̀ o mi ní bá yẹn sínú ẹ̀ o